on the beats. Ọdún tuntun wọlé wẹ́rẹ́ ó bá Alhaja Aminat Adétóun Àmọ̀pé láyé ẹjí apáyà Ògúndòyìn dúpẹ́ lọ́wọ́ Olúwa. Ọ̀rọ̀ ìwàláàyè bá wà sára ẹni bá ráàánú Olódùmarè gbà nìkan ni kì í pọdún jẹ. Torí bí wọ́n bá ń pé gúnugún kì í pọdún jẹ mébí kì í ṣagbára gúnugún. Bí wọ́n ń pé àkànnàmọ̀gbò kì í pọdún jẹ ẹgbọ́n ṣe mímọ̀ ṣe àkànnàmọ̀gbò wá ni. Mi bẹ́ẹ̀ ni orí báyọ̀ nìkan ní rọ́dún tuntun ẹni ọdún bá wá bá láyé láàyè rere ẹ wá pé ó gbólúwa ga. Ó yá ẹ̀jẹ̀ àrèlé ọmọ alárẹ̀ níjẹ̀bú Òde ká lọ ṣàjọyọ̀ ayẹyẹ orí kádún Fádétóun aya Ògúndòyìn. Alhaja Aminat Àmọ̀pé ìyá Arafat ṣẹ̀kẹ̀rẹ̀ kì í ròde ìbànújẹ́ ò ní tọ́ sí ọlọ́dún tuntun. Lẹ́ mama Idris mama Awal Balikis ńkọ́ ṣọ́nbẹ́lá láàfíà ara aya Ògúndòyìn bá mi ṣètọ́jú Abdulmalik ìyá ọlọ́jọ́ bí ẹkú ọdún ẹkú ìyèdó ìbànújẹ́ òní kọ́ tọmọtọmọ. Lẹ́ akíkanjú obìnrin àgbẹ̀ olóhùn ọ̀sìn rẹpẹtẹ bó ṣadìyẹ lẹ́fẹ́ bó ṣẹlẹ́dẹ̀ bó ṣe wúrẹ́ wọ́n tún sin màlúù tó gbó káká wọ́n tún dáko ọ̀gbìn rẹpẹtẹ. Wọ́n ń gbẹ̀gẹ́ wọ́n ń gbẹ̀gbàdo ìlàlẹ́fẹ̀ ní tàbíwédú bó ṣẹ̀fọ́ lónìrànràn Alhaja Aminat wọ́n ń ṣe bẹ̀bẹ̀ àgbẹ̀ aróko bọ́dún dé olóhùn ọ̀sìn ló kájú ẹ̀ bó jẹ́ tó ń jẹ. Alhaja Aminat bórógbó bá ń fọdọọdún gbólóko tóbi ń fọdọọdún súnmọ́ ọdọọdún náà ni wà máa wà bí ẹ̀wà lórúkọ Olúwa. Ó wà ní wà lásán o ní wà bí aláìsí èyí mi lórúkọ Olúwa ìlera máa jẹ́ fún ọ ọlá rẹ tí ń rewájú òní rẹ̀yìn lágbára aláwòrán bí òní nọkọtọkọ tó pa mí. Ilé ọmọ ọba ń ta ọmọ aṣàlẹ̀ jẹjẹ bí ẹni ọ̀rọ̀bìnrin rere mi bá ya kókó ń bẹ nílé bàbá yín pété mu. Ìwọ lọmọ onídèdè àjínà ọmọ onílé gògòrò àgbórùléwò níjẹ̀bú ọmọ ọ̀tẹ̀ bàtà lórí sílẹ̀ ilé ọmọ ajífowó ṣeré ìran òyìnbó kan olówó sílẹ̀ nílé tó bàbá yín lọ máa fọwọ́ bí ẹni fọyán gan. Ìjẹ̀bú lọmọ aládìyẹ ògògò mọ̀gà tí ń fojoojúmọ́ ayé yín bí àwọ̀ kìngbìnkìngbìn. Wọ́n gbọ́ wọ́n pé iṣu mẹ́fà ní iṣu Ìjẹ̀bú èmi àmọ́ róye pé bówó bàbá yín wọn á jẹ méjì wọn á tèjì wọn á fèjì ó kù bò ṣàìlúkú níbi wọ́n ti gbé bí ọlọ́mọ. Mẹ́bẹ́yìn náà lọ́mọ ajíwẹ́ ní wíníwíní ẹ̀yin lọ́mọ ajíwẹ́ ní wíníwíní ẹ̀yin lọ́mọ ajífẹ́ ní wíníwíní ṣọdún àgẹmọ. Lẹ́ o ọmọ báńtà ọmọ alágẹmọ ògùn wòyòwòyò. Alhaja Àmọ̀pé mo gbọ́ pé nígbò ọ̀ràlẹ̀ ti gbére mọ́kọ̀ wálé ẹ wá jí àrèbẹ̀ ká lọ kí wọn nílé ọmọ kọ̀kọ́ àbìjà lẹ́rọ̀ àwọn lọmọ ọmọ kú lóòjọ́ ò lẹ́jọ́ nú èyí kú sóko ló dọ̀rọ̀ tó dá kọ sí baálẹ̀ lọ́rùn. Ẹ̀lẹ́ o ọmọ ẹkún bẹnu jẹ́ awọ́ṣọ lójúde ọ̀lẹ mi bẹ́ẹ̀ òkùnkùn fi ṣìkà torí pé kọ̀lẹ́ ò lè tẹpá mọ́ṣẹ́ ni. Ẹ̀lẹ́ ọmọ asọgbódilé ọmọ asọgbẹ́dìgboro ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ jẹ́jẹ́jẹ́ ọmọ arokoroko má gbàgbé bọ̀ wálé atamátàsé tí ń lérin so igbó ọ̀rà lásòkò níbi erin ti fi ń fọhùn bí ènìyàn. Mo kí ọmọ ìlú Òṣàbèjì ẹni ò fẹ́ bíbejì kó má yàn rẹ̀ nígbó ọ̀rà o torí bó o fẹ́ mọ nígbó ọ̀rà ó di dandan kó o bíbejì léraléra. Ẹ̀lẹ́ o ọmọ àṣèṣọ ọ̀pẹ́dẹ́gbó pupa. Mébí igbó ọ̀rà làjòjì wọ̀ tí ń dolówó igbó ọ̀rà làjòjì wọ̀ tí ń dọlọ́mọ yọyọ ẹ̀yin a máa ṣe láàréré fàlejò jẹun níbi wọ́n ti gbé bí yín lọ́mọ. Ẹ̀lẹ́ o ọmọ ìlú Èjìrẹ́ níbi wọ́n ti gbé ń fi lásàjẹkà abẹ́ òrè jíjẹ mímu ó ti dìrọ̀rọ̀ nígbó ọ̀rà Ìbàràpá àkún ni wọ́n níbi wọ́n ti gbé ń pẹ̀dùn lẹ́nu. Alhaja Aminat Adétóun Àmọ̀pé aya Ògúndòyìn òyìnbó fámà olóhùn ọ̀sìn ẹkú ọdún ẹkú ìyèdún kórè jẹ́ ẹpẹ́ láyé kẹ́ ẹ mọ́mọ́ sàré ọmọ àpamọ́wọ́ owó àtàjèrè ọjà òyìnbó ẹlẹ́dìyẹ ògògò mọ̀gà ṣé kí n wá gbàgbó ló bà láàjì. Orí Alhaja Aminat Àmọ̀pé aya Ògúndòyìn mébí pírẹsidọ̀ ẹgbẹ́ yín ló ní kí n wá kí ọ fún tayẹyẹ orí kádún ìyẹn pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ Beloved Mothers tó kárí ayé ó
ní kí n kí ọ ìyá Arafat pé ìgbà ọdún kan ni. Àló tún pé kí n kí yèyé Idris tòun Awal. Ó ní kí n kí ọ yèyé Balikis. Ó ní kẹ́ ẹ máa tọ́jú Abdulmalik. Àní pírẹsidó ní kí n kí ọ pé àṣọdúnmọ́dún ní ìṣàwó àṣọdúnmọ́dún o. Ó ní kó o mọ́ fàìsàn lògbà kó o pẹ́ láyé tọmọtọmọ. Òòrè dókítà Olúṣọlá Ìmísí ohun lèmi ń jẹ́ ọ̀mọ̀wé akéwì ìgbàlódé ni mí tí ń gbé lórí ayélujára.